abẹ́rẹ́ 2,000 ẹsẹ̀ o àmì 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 ilé àfikún ọlọ́dẹ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ owó ti dábì 2,000 owó ti yí 2,000 ọjọ́ 4,000 mo ti wo dáhùn ní gbogbo ìlú ẹsẹ̀ o má sí bẹ́ẹ̀ lóòótọ́ thank you dáhùn ní ẹtì mú wọ àmì 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 wọlé àṣẹ afẹ́fẹ́ àṣẹ tó kalẹ̀ ní ayékalẹ̀ ẹ má bọ̀ wá ẹ kó dáre 2,000 30, 52, 91, 65, 49 ẹni kó má ti wọ wọlé tẹ́ gbà 30 ha ẹni bá ṣe ha àkìlò lọ́lẹ́yìn akadẹ́bà bàbá mi Prophet Emmanuel Fatogun kábíyèsí ẹ̀mí inú àwọn òlì. Ìyá mi Rachel láti Ọ̀gbọ̀rọ̀ ẹ má bọ̀ wá Rachel láti Ọ̀gbọ̀rọ̀. Alóṣèkèrè máa mú fẹ́ ẹ̀sọ́ ẹ̀gbọ́gì ẹ̀sọ́. Bàbá mi Prophet Emmanuel Fatogun dáadé ẹ má bọ̀ 2,000 sókè. Tí wọ́n ti ṣe àbí ẹ̀sìn Jésù Olúwa wa aleluya mọ́mí ẹ má bọ̀ bẹ́ẹ̀ ẹ wá bùdá ní 2,000 wọ ọ̀pẹ kò sí kí wọ́n bá wọ́n gbà sẹ́ẹ̀rì iṣẹ́ méjì ni mo ń ṣe papọ̀ tá a bá wo búdàmù wa á rí kó jọ bẹ́ẹ̀ iṣẹ́ méjì yẹn mo ti ṣe papọ̀ akẹ́kọ̀ọ́ jáde sí tó kọ́ 2,000 2,000 naira. Thank you. Mami, kábíyèsí, mami ẹ̀ máa wò wá. Mami, ẹ máa bọ̀. Èlò ọ̀fẹ́, èlò 2,000 nfẹ́, ó kéré láyé. Ẹ wá, ó kéré. Bí olúwa ti bí àti bí ẹ̀fẹ̀ ti wà láyé, 5,000 àdúgbò 2,000 ó kéré nfẹ́. Ẹ fún náà ní 3,000 sí kọ́kọ́ pọ̀tì. Mo sọ, olúwo ṣe é. Ohun tó lúwa yóò ṣe ọba mi kò fi yá nìkan. Thank you. Ọjọ́ 5,000. Máàmì ẹ máa bọ̀ wá mà. Máàmì ẹ máa bọ̀ wá mà. Bẹ́ẹ̀ni ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ wá kí dádì. Abẹ́ kọjá lọ sínú ètò gbọ́ngàn. Ìyá àgbọ̀rọ̀ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ wá. Mọ́mí ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ kú dáadé 2,000 kẹlẹ̀ ojú kù. Lọ́la wọn la wọlé yìí lọ́la mo jẹ́rìí wọ́n rí ìyá gbọ́dọ̀ ẹ máa bọ̀ owó bẹ lọ́pọ̀lọ́ bí. Àjẹ́rìí ẹ̀rẹ́kùtẹ̀ ẹ máa bọ̀ jẹ́rìí máa bọ̀ wá owó bẹ lọ́pọ̀lọ́ bí ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n ka ní ìkòkò lábẹ̀rẹ̀ máa bọ̀ wá jọ́lì jọ́lì èlò ló má 1,000 1,000 2,000 ló fún 2,000 ló fún 2,000 ọ̀rọ̀ lábọ̀ lọ́yà wá 2,000 afẹ́ kọjá lọ sínú ètùtù kan akánibà ó pè àbí èwo mẹ́rin 81115618 ọlọ́dún méjì máa ti ojú wọlé ó pè ẹ bá fún ọlọ́kàtì.